Much more nípa ògùn owó ju irú èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ó kúkú da kẹ́ kúkú gbé mi lẹ̀ kẹ́ dáná fún mi kémi ó jóná kú. Ìyẹn má da. Òṣogbo wèdè ló lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá ni? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan? O ò ṣe fi criminal self nílẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó fẹ́ díò pẹ̀lú mi. Ọmọ mi ò gbẹ́rù. Ẹ wá lù mí jáde fún mi o. Gbogbo ẹ̀rọ àdúgbò lẹ́jẹ̀ kí wọ́n ní peace of rest. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọ̀pọ̀ tó bá gbọ́ ọ̀pọ̀ rẹ̀ ó ń lọ. When she sees death alive, she will cooperate. Ṣùgbọ́n tó yẹ kó máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ̀. Gbé lọ síta kó lọ sùn. Ewu ń bẹ lóko ló ń gẹ o. Ló ń gẹ fúnra lára rẹ̀ gbé ewu. Mo sì rí débi tí mo ti pàdé àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n ń fi àwo mẹ́ta jẹun. Ẹ má lọ lé o. Ẹ̀yin tẹ́ ẹ bá lè dọ́dọ̀ mi lónìí. Kí ló ṣẹlẹ̀? Can't you smell it? Mo tún bá fẹ́ sọ mí di ìyàwó tí wọ́n fẹ́ di ọkọ. Then bring her into this house. Dùgbẹ̀dùgbẹ̀ tí sì ń lè lóde yìí. Ọgbọ́dọ̀ bọ̀. Owó. Ṣọ́fẹ̀ náà máa wá ṣe ni, ṣé wọ́n ní gbowó lọ́hùn? Ẹsẹ̀ mi náà, sẹ́yìn èso orin lásán orin ni. Ọmọdé bá dégbé ẹ̀ dandan ni kẹ́rù ó bà. Láti wo? Àwọn ògbọ́n lè ṣe fẹ́ clean ara yín gan, ó sì gan pé ẹ̀yin kò sí lára àwọn fọwọ́nà yìí. Ìṣègò. Ìwé náà ni. Ìṣègò kìnnà á jẹ́. Kíni tí sẹ́ẹ̀sì ti bàjẹ́. Kìnìún èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá dé kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orí ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Bàbá pa ikọ̀. Gbẹ́sọ̀. Àbáwọn tí ń sáfún jẹ́ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ice cream. Bàbá pa ikọ̀. Ìkà níyìn o. Jẹ́rí tẹ bá wo ọwọ́ òkè báyìí. Iṣẹ́ àdúgbò mi lè mí gbé. Ṣé ó yẹ yín sí? Àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn. Ẹ rìn síwájú báyìí. Ẹ rán wọn lọ́kadà àwọn aṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀. Àlejò ni mí. Nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. Ṣàlàyé fún wọn. Onísọ̀tàṣù ló gbádé àbí. Triple A nu ẹ mọ̀ pé tí A bá ti fẹ́ ra wọn wọ́n tó bí A ni. Bá jẹ́ family tiwa ni, tí bàbá mi bá fi jẹ́ A, B ni màmá mi máa jẹ. Èmi ọmọ C ni bẹ́ẹ̀. A, B, C. Wá wí ká iṣẹ́ tọ́lọ́gùn ọ̀nà wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ. Tó ní condition méje fi à ń jẹ. Ọlọ́nà lónìí àti ní gbogbo ìgbà, ẹkùn apọkọjẹ, ọkọ níjẹkújẹ. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì. Ẹ wò máa fún yín ní 50 naira. Yes, daddy. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùnjà. Jọ̀njà. Bí a ń ta jù nù. But at the same time, PA, ẹ má bínú, ṣé kò lẹ ti wá ni? Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Ado-Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ olú. Sẹ́ẹ̀sì ní ogun tẹ́ ìwò yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Dẹ́rọ̀ jọ, àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá síbù. Yes, bàbá síbù. Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé kò kéré
hallelujah. 2 million. Bí kẹ́ ṣe ó ṣe dáadáa. 2 million péré. Bàbá wo ni? Nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. Owó wọ̀sí òun lẹ́lọ rí wá wá. Ẹgbẹ́ owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 di o 1,000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú. Ṣé kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni? O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ yẹn jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ariwo yìí ìyá attract àwọn èèyàn. Béṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́? Èwo ló tún retí àti gbọ́? Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o, kàṣàkàṣà bàbá. mo ríre mo ránú gbà ó ṣe mí lóore mo ríre gbà ó. ẹ̀yin náà wò pé orin ni mo gbé wọlé lẹ́ni bínú mi ṣe dùn tó ní nítorí pé kí ni mo sùn lánàá mo kú lánàá mo wá jí lẹ́ni ṣé mímọ̀ ṣe mi ni ọlọ́run ọba mi ọba òkè òun ló kà mí kán láàyè lẹ́ni mo dẹ̀ mọ̀ pé ìdùnnú tẹ̀yin náà ni wípé gbogbo wa àjọ ni ó dàárọ̀ lánàá gbogbo wa wá jí láàárọ̀ yìí àtúríra wa a ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tá a ti ń jẹ́ èèyàn lórílẹ̀‐èdè àti nípínlẹ̀ yìí yálà nílùú yìí ni lókè òkun ni Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi ọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ìkòdó ọ̀gá ìlú tí ò sálábàárù mo tún gbé tòyín dé ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ máa ń fẹ́ wò ní gbogbo ìgbà tó bá tiẹ̀ gbà yín láàyè ni ẹ fẹ́ kó jẹ́ pé ojoojúmọ́ ní ìṣẹ́jú ní wákàtí òun lẹ̀ ń wò ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọlọ́run elédùmarè kò ní paná ọ̀fẹ́ náà lórí ètò lẹ́nìí àlejò omi òdú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀fó lóko ọ̀nà tí wọ́n pín sí pàápàá ó pọ̀ adẹ́rìn-pòṣónú ni wọ́n aláwàdà ni wọ́n olùkọ́ ni wọ́n bàbá wa ni wọ́n òṣèré tíátà ni wọ́n ó dàbí ẹni pé wọ́n tún máa ń kọrin ó fẹ́ dàbí ẹni pé mo rí wọn tó ti rìn wọ́n tún dèbí pọ̀ máa ń kọrin ẹ̀yin náà wá wò pé ta làlejò omi ẹ jẹ́ kí wọ́n máa wọlé bọ̀ nísìnyí ó tó mo jẹ́ kó yé wọn wípé ṣèbéèrè ni gbogbo àwọn olólùfẹ́ wọn wọ́n ti kọ́ lẹ̀ báyìí tí wọ́n ní ibi wọn ó yá àlejò mi ẹ máa wọlé bọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu.
ṣàlàáfíà ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn aráalé ń kọ́. Wọ́n wà o. Ṣẹ̀ṣẹ̀ ń lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó mà ṣe tírátíra àti rí yín sí ó ṣe díẹ̀ ṣé kò sí. Kò sí ìkankan. Ẹ dúpẹ́ lọ́wọ́. Olúwa ṣeun. Ẹ ṣeun. Bàbá wa mo fẹ́ kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn ní ṣókí. Tó ní ṣókí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin aráalé a dúpẹ́ wọn ní tá a bá ti ríra ẹni ló pẹ́ ẹ ǹlẹ́ ẹ kú àti làákìní ẹ kú àtijọ́ o sílé dà àbílẹ̀ ọ̀dà mo ti ẹ̀ ní ìgbàgbọ́ pé ilé dà. Orúkọ tèmi ni Afeez Oyetoro tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní Saka. Inú mi dùn láti wà lórí ètò yìí lénìí. A dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun. Ọmọ bíbí ìlú wo gan ni bàbá wa Afeez Oyetoro? Ìṣẹ́yìn Òní. Ìṣẹ́yìn Òrò ọmọ ẹbẹ dímọkọ. Nígbà kan ni wọ́n sọ pé ìlú Ẹ̀yọ́ kìkì ẹ̀gàn ní ìsín ìlú Ìdẹ̀ra kìkì ìdẹ̀rùn ni. Ojú òbú ni mọ́ bí a ṣe lọ síwájú làwa ń wá. Bàbá wa Afeez Oyetoro a mọ̀ yín gẹ́gẹ́ bí òṣèré tíátà a fẹ́ mọ̀ bí kékeré yín gan bó ṣe lọ torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí àwọn olólùfẹ́ yín máa ń bi wá òun ni pé ta ni bàbá yìí gan-an níbo a ti mọ̀ pé ọmọ Ìṣẹ́yìn ní yí báyìí ní ìsìn iléèwé wo náà lọ kí náà kà léèwé tó ń iṣẹ́ tíátà ìgàn báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ ó yá mo fún yín láyè láti ṣàlàyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣẹ́rí bó ti wolúwa ní sọlá ọba Èdùmàrè ṣaláì ní rònú gbogbo ohun tó dá òrònú dáadáa kó tó dá wọn. Mo bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi nílùú Ìṣẹ́yìn náà ní Baptist Day School Kòso Ìṣẹ́yìn ibẹ̀ yẹn náà mo sì ti ka iléèwé mẹ́wàá Kòso Community Grammar School nígbà máa kúrò ńbẹ̀ mo wá lọ sí Ifẹ̀ University of Ifẹ̀ ní ìsìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ibẹ̀ ni mo ti kọ́kọ́ gba oyè àkọ́kọ́ ní fásitì. Mo wá ṣe nǹkan tí mo lọ ṣe ní fásitì ní dramatic art láti ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àti sinimá. Nígbà tí mo gbà yẹn tán a sì ìlú wa ní ọdún kan gbà parí ẹ̀ olúwa àtúnwò rárá ń gbà ṣe tíátà káàkiri àwọn ẹgbẹ́ wa wọ́n ti tún lọ síwájú wọ́n lọ ṣe kejì náà bá tún wò pé kí n tún wò kémi náà tún lọ ṣe ìgboyè kejì tí wọ́n ń pè ní masters degree ní yunifásitì ìlú Ìbàdàn ní bí ọdún mélòó kan sẹ́yìn bí ó fẹ́ pógún ọdún nísìn mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ní iléèwé Adéníran Ògúnsànyà College of Education kan nínú àwọn olùkọ́ ní ẹ̀ka tíátà ni mí. Wọ́n á rò wípé kó lè ẹ̀sìn máa jókòó lásán tún wá ti padà sí University of Ibadan ibẹ̀ ni mo ti ń ṣe ìpele kẹta tí wọ́n ń pè ní PhD báyìí ní University ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run pèsè ìyàwó àti ọmọ gbogbo ẹ̀ sì ń lọ déédéé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìdí iṣẹ́ tíátà òun ni ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ yín ọdún wo gan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọdún tí mo béèrè yìí pé ọdún wo gangan lẹ mú ní òkúnkúndùn. Ní òkúnkúndùn ní òkúnkúndùn ó ní ọdún 1987 ní òkúnkúndùn yẹn ṣùgbọ́n kó tó di gbogbo ìgbà yẹn mo ti wà pẹ̀lú ńgbà mo parí ìwé mẹ́wàá mo lò bí ọdún méjì nílé láti bá àwọn ọ̀rẹ́ mi kan tí àjọjọ́ mọ̀ ìlú akéwì ẹ̀bẹ̀dì tíátà mo ti bá wọn ṣe kíní rí gbogbo bàtà ti wà nílé ìwé girama yẹn náà a ní ẹgbẹ́ ìjìnlẹ̀ Yorùbá tí a tún máa ń ṣe eré gbogbo àwọn ìwé tí àwọn ọmọ iléèwé máa ń lò ní fanayé àwọn ìwé eré tí àwọn bàbá Adébáyọ̀ Fálétí tí Èládélé tí wọ́n ti kọ a máa fi ń ṣe eré tá a máa ń gbé káàkiri àsìkò yẹn náà ni mo rò yí pé Ọlọ́run fi sí mi lọ́kàn yìí pé kí n kúkú ń lọ sí fásitì kí n lọ máa ṣe. Bàbá wa ìgbàgbọ́ tèmi ni pé tí tèmi o wípé iṣẹ́ yìí
yàtọ̀ sí nǹkan tí ẹ lọ sí iléèwé gíga láti lọ kà ẹ tún láti wà lábẹ́ ọ̀gá kan tí ó ń láti tún dàbí ẹni bíi ẹni tá a máa tọ́ yín sọ́nà nídìí iṣẹ́ yìí ní ọ̀gá kankan. Ọlọ́run lọ̀gá mi Ọlọ́run lọ̀gá gbogbo wa ṣe rí bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà tí mo kọ́ ẹ̀kọ́ fásitì jáde tán mo tún ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan ṣùgbọ́n ìwé lèmi fi bẹ̀rẹ̀ ìwé lẹ fi bẹ̀rẹ̀ gbà tí mo ti kúrò ní girama mo kàn lọ́dún méjì kan ní ilé mo ti lọ sí yunifásitì yunifásitì yẹn náà ni ìgbà mo wá ṣe tán àwa tí mo ta ṣe ètò àásìlò ara ẹni tán náà ni mo bẹ̀rẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá ń lọ káàkiri. ṣé rántí eré àgbéléwò tẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀. ilé rántí ṣùgbọ́n ọ̀kan nínú wọn ni nínú àwọn tí mo kọ́kọ́ sí ìràwọ̀ náà ń pe kinní náà ìràwọ̀ lẹ́yìn yẹn ni kan tó ń pè ìyẹn jẹ́ ti orí móhùnmáwòrán tẹlifíṣàn 414 connection. Ìgbà tí mo wà ní agùnbánirọ̀ ní NTA Ìlọrin a máa ń ṣe àgbéléwò kan tó ń pè ní kí ló orúkọ ẹ̀ jẹ́ o ìyẹn náà ó wà níbẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ ṣe yẹn tẹ́lẹ̀ a ti ṣe àwọn nǹkan kankan tán kó tó di pé mo lọ sí. ẹ̀yin gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó ka ìwé tó dẹ̀ ní ìmọ̀ kulẹ̀kulẹ̀ iṣẹ́ yìí ẹ jẹ́ ká tiẹ̀ bójú wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìsìn ọdún tẹ̀yìn bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yẹn àti nísìn ṣé ká sọ wípé ìdàgbàsókè ní ti dáadáa ló ti bá iṣẹ́ tíátà yìí àbí ká ní ká ṣàmà wò ṣá. a lè sọ pé ká ṣàmà wò ní tilẹ̀ tọlọ́run àfi tá a bá fẹ́ boná ọlọ́run múra lókù ìdàgbàsókè dáadáa ti dé fún iṣẹ́ àti fún àwọn tó ń ṣe iṣẹ́ náà nítorí pé nígbà tí àwọn ọ̀gá tí wọ́n bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ń fojú re wò wọ́n aláìní kan ṣe tẹ́ bá tiẹ̀ gbọ́ nǹkan tó ń pè wá náà gan kọ́lọ́run ṣàánú wa ní yẹ̀yẹ́dẹ̀yẹ ni ọ̀rọ̀ wa dà báyìí ṣé mọ̀ wí yẹ̀yẹ́dẹ̀yẹ ni wọ́n máa ń fi wá sí yẹ̀yẹ́ ni wọn aláwọn tí ò ní rònú àwọn ọ̀lẹ afàjò tí ò ní ṣẹ́ tí ò fẹ́ ṣiṣẹ́ àwọn ọmọ tí ò lè ṣe nǹkan kan tí ẹ̀ gbọ́ ohun tó ń pè wá ní òṣèré nígbà tí olóko bá lo oko tó lódò bá lo odò wọ́n ní àwọn yẹn ń lọ ṣiṣẹ́ ni ìgbà táwa náà bá padà sí wọ́n láwọn lọ ṣeré ni wọ́n á pè wá ní aláwàdà ẹlẹ́fẹ̀ gbogbo yẹn ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run ti bá wa sọ àwọn yẹ̀yẹ́ náà ó ti sọ di ẹ̀yẹ fún wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àlùbáríkà ti wà nínú iṣẹ́ wọn ẹlòmíì kọ́lé ara ẹ̀ ra mọ́tò ara ẹ̀ gbogbo ẹ̀ ń lọ déédéé ìyẹn bẹ́ẹ̀ lórí iṣẹ́ wa ètò ìmọ̀ ẹ̀rọ tá à ń pè ní technology ó ti lọ sókè dáadáa ju tìgbà kan lọ torí wípé nígbà kan àkàn ń rọra ń runmọ náà ni ṣùgbọ́n ní ìsìn káàkiri gbogbo àgbáyé òun ni wọ́n ti ń wo àwọn òṣèré àti iṣẹ́ wọn ní gbogbo àgbáyé báyìí ìyẹn fi túmọ̀ sí wa wípé ìlọsíwájú ń bọ̀ ṣùgbọ́n a lè sọ wípé kò sí àwọn àléébù kọ̀ọ̀kan àléébù àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni wípé nígbà kan tí àwọn bàbá wa bẹ̀rẹ̀ sí ṣe àwọn ṣe iṣẹ́ yìí nítorí pé wọ́n ń fẹ́ ṣe iṣẹ́ ni bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àwùjọ ń bú wọn àwọn fúnra ara wọn ò tiẹ̀ mọ̀ wọ́n ń ṣe é lọ ni ní ìsìn torí wípé gbogbo wa la fẹ́ lówó àti wípé ètò ọrọ̀ ajé ìlú wa gan kò fún wa ní àǹfààní láti sọ pé gbówó bá wà ń bẹ àbí gbówó ọ̀bá sí ń bẹ everybody ló fẹ́ jẹun àti jẹ àti mu yẹn ó wá jẹ́ kí àwọn nǹkan tá à ń ṣe kó mẹ́hẹ̀ díẹ̀ fún àpẹẹrẹ irú aṣọ wo là ń wọ̀ irú ẹ̀kọ́ wo là ń kọ́ àwọn olóyìnbó máa ń pè ní content
ṣe rí nígbà yẹn bíi philosopher àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá ni àwọn tó ń ṣe àwọn ọ̀gá wa ń gbà náà tí wọ́n bá dẹ̀ ti sọ nǹkan tó bá ń ṣe fún ọgbọ́n àti ìmọ̀ àti ìdàgbàsókè ìlú ni kì í ṣe pé owó yẹn ni ó wà lórí wọn ṣùgbọ́n ní ìsìn owó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó rí bó ṣe máa rí nítorí náà content tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ó mẹ́hẹ̀ díẹ̀ now tí ẹ bá wá wo èkéní nìyẹn ẹ̀kejì tẹ bá wá wo àwọn àgbéléwò ti àwọn Ghana tí wọ́n bá fẹ́ sọ èdè Ghana ni látòkè délẹ̀ tí àwọn India bá fẹ́ sọ tiwọn India ni látòkè délẹ̀ ibi tí wọ́n bá ti fẹ́ sọ èdè míì ṣe rí aṣọ tí wọ́n máa wọ̀ ibi tí wọ́n ti máa ṣe sẹ́tì wọn gbogbo kinní wọn ó máa jẹ́ kí wọ́n gbé àṣà wọn lárugẹ ni ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ní Yorùbá o bí a bá fẹ́ ṣe nítorí wípé àwa náà a fẹ́ ṣe ìdàgbàsókè a fẹ́ kí gbogbo èèyàn máa rí wa wọ́n ń pè ní international standard ṣe rí ó dàbí pé a mistake ẹ̀ díẹ̀ ẹ bá ti ń wo nígbà kan èmi sọ fún àwọn ọmọ mi wípé wọ́n bá lè gbọ́ Yorùbá mo ní ẹ gbọ́dọ̀ wo Yorùbá fíìmù 3 láàrin ọ̀sẹ̀ ṣùgbọ́n ní ìsín mi ì lè sọ bẹ́ẹ̀ mọ́ nítorí pé tá a bá tẹ̀ tún wo Yorùbá míì náà àfi bí ìgbà tí a bá ń wo èèbó ni ọmọ mi bá pè mí jọ́kùnrin dádì ṣé èyìnbó ni wọ́n sọ yìí ni àbí ṣebí Yorùbá fíìmù ni ẹ sọ pé káwọn àbùtó níbi tí a bá nítorí wípé a fẹ́ ṣe ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí wípé tá a bá fẹ́ sọ Yorùbá wọ́n ń pe kinní kan ní subtitle tí a bá sọ ní Yorùbá wọ́n kọ́ léèbó ní French ni o ní Ghana ní àwọn India ni o ní àwọn Japan ni o everywhere all over the world even ní Hollywood tí wọ́n bá sọ èdè kan wọ́n á subtitle ẹ̀ wọ́n á dẹ̀ sọ àtàbámọ̀ pa fẹ́ ṣe èdè Yorùbá ká ṣe mo wá rò wípé bóyá Nàìjíríà nìkan ni ó ní problem yẹn pé gbogbo Nàìjíríà ni mo wá wo ti àwọn Haúsá mo wo ti àwọn Ìgbò bákan náà ni wọ́n ti ń ṣe ṣùgbọ́n àwa yẹn náà ni a bá ti ṣe bí a bá máa fi lo ìṣẹ́jú 10 á sọ èèbò ìṣẹ́jú 15 á sọ nítorí náà kíní yẹn ti ń mẹ́hẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àràpá ìdàgbàsókè ni tí wọ́n ń pè ní processing is a process of development tó bá débì kan ní ìsín àmọ́ ajálájá àmọ́ ehoro léhoro á sì mọ àfèláfè gbogbo àwọn tó tiẹ̀ ń wò wá gan náà wọn náà ti bẹ̀rẹ̀ sí sọ ní ìsín pé nǹkan tá à ń ṣe ò dáa ìyẹn ni wípé ìdàgbàsókè ń dé lágbára Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Afeez Oyetoro ṣé mo pé mo sọ tó bá jẹ́ ìmọ̀ lẹ fẹ́ kọ́ èní lè ní jẹ́ ṣé ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ èní lè ní jẹ́ àwọn èdè àṣà ìjìnlẹ̀ Yorùbá ẹnu wọn ẹ ṣáàrí pé mi ò mẹ́hẹ̀ báyìí tí ẹ ṣe wá bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ ká fi díẹ̀ nínú iṣẹ́ tí bàbá wa Afeez Oyetoro tí wọ́n ti kópa nínú ẹ̀ ó yá. ọ̀nà tó lúwà gbé gbà ọjọ́ ta lójú ọ̀nà tó lúwà gbé gbà ó jẹ́ yanu ọ̀nà tó lúwà gbé gbà ó jẹ́ yanu ọ̀nà tó lúwà gbé gbà ó jẹ́ yanu ọ̀nà tó lúwà gbé gbà ó jọ ta lójú ọ̀nà tó lúwà gbé gbà ó jẹ́ owó ni ó owó dé o owó ni owó dé o ẹ bá mi yọ̀ ọ̀ya gbogbo òun dé màmá yín lolo ọ̀ya gbà. ẹnu wá ìwà lẹni kó káwọn. kí ló ṣẹlẹ̀ bàbá lafa kí ló ṣẹlẹ̀ gọgọgọgọ kí ló ṣẹlẹ̀ dádì. ó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àwòdì tó fẹ́ lọ sí Ìbàrà àtẹ̀gùn arọra tàǹdì kan ṣé wọn gbé yóò máa lọ ni nígbà tí ẹyẹ tó ti fẹ́ fò tí àwọn èèyàn wá ná kànàkànà sí ṣé wọn gbé fífò rẹ̀ yẹ yóò máa lọ ní rẹ́rẹ́rẹ́. ṣé ẹ rántí eré yìí. ó dàbí ká ló ti pẹ́ díẹ̀ kọ́lọ́run ṣàánú wa mi ò lè rántí ẹ̀ ṣùgbọ́n mo rántí pé mi ò kàn lè rántí àkọlé ẹ̀ ṣùgbọ́n mo rántí pé ẹ lè rántí ẹni tó ní eré yẹn náà. mi ò lè rántí ẹ̀ ṣe rí ọ̀kan nínú àwọn àléébù tó tún wà lára àwọn iṣẹ́ wa nìyẹn ó dàbí pé tí bóyá nítorí kò sí owó yẹn náà púpọ̀ a lè ṣe ìwé eré wọ́n ń pè ní script
bí èèyàn bá fẹ́ ṣe eré ó yẹ kí àwọn tó máa kópa ká ti fún wọn ní script yẹn ìwé eré yẹn wọ́n ti mọ̀ kí táìtù rẹ̀ ti wà ń bẹ̀ kí ni àgbà míì àkàndé ńgbà bá dé orí kinní náà la sọ wípé ok kí ni eré yìí wà pẹ̀lú ẹni tó bá fẹ́ mọ̀ pé kí ni eléyìí kí ni ìtumọ̀ kí ni eré yìí fẹ́ sọ fún wa kí ló dá lé lórí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ àti pé ọ̀pọ̀lọpọ̀ eré tá à ń ṣe improvisation ni kì í ṣe pé bóyá wọ́n á kàn sọ fún wa pé ok nǹkan báyìí ló ṣẹlẹ̀ níbí ọ̀yà ẹ̀ ṣe ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ká má parọ́ ká má ṣèké àwọn tó ní làákàyè tí Ọlọ́run fún ní ẹ̀bùn eré yìí wọ́n pọ̀ tí wọ́n bá dẹ̀ tẹ́lòmíì bá gbé kalẹ̀ báyìí á tún máa pé Ọlọ́run kó iṣẹ́ o ìyẹn ló ń jẹ́ kí. bàbá wa Afeez Oyetoro ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n kí ni àwọn ìgbésẹ̀ torí inú ẹ̀ lẹ wà inú ẹ̀ láti mọ̀ yín tọ́rọ́kọ́bọ̀ òun jáde níbẹ̀ èèyàn ò dẹ̀ ní fẹ́ kó bàjẹ́ ibi téèyàn ti ń jẹ tó ti ń mu àwọn ìgbésẹ̀ wo lẹ́yìn gan ń gbé gẹ́gẹ́ bí èèyàn kan tó jẹ́ ọkọ̀ gbòógì nínú ìdíṣẹ́. ṣe rí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìgbà náà ká sá máa fọpẹ́ fọ́lọ́run ni àràpá ìgbésẹ̀ kan nínú wọn òun la jọ ń gbé yìí. òun lè tó tá a gbé kalẹ̀ yìí. ètò yìí àràpá ìgbésẹ̀ kan nìyẹn sẹ́mu pé à ń sọ báyìí nísìn. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì òun ni wípé àwọn tó jẹ́ olùwò wa gan wọ́n ti fi ń tó wa létí ní ìsìn tẹ́ bá fẹ́ ṣe kínní àwọn a máa ṣe é bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ a ti bẹ̀rẹ̀ sí máa fi ọgbọ́n sí wípé ok àwọn audience wọn ò ní láìkélé o àwọn kìíní ò ní láìkélé àti wípé láàrin àwa kan ní tí ó jẹ́ olùkàwé tíátà àti ó ti báwo la ṣe máa àwọn ẹgbẹ́ ká sọ pé ẹgbẹ́ ní ìsìn àkójọpọ̀ ẹgbẹ́ kan tí ń wà ní ìsìn tó jẹ́ pé ó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ káàkiri fún àwọn ọmọ ẹgbẹ́ wa pé tó ẹ̀yin èèyàn wa gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣiṣẹ́ yìí o nǹkan báyìí ló yẹ ká ṣe nǹkan báyìí ló yẹ ṣe àti wípé ní ìsìn èmi rò pé ọ̀rọ̀ wa Ọlọ́run ló gbé bẹ́ẹ̀ nítorí pé àti Saka àti Bùrẹ́mọ̀ ló lè wọnú iṣẹ́ wa yìí ṣùgbọ́n tẹ́rí tí àwọn ọlọ́kadà ẹ̀pẹ́fẹ́ bá fẹ́ sọ̀kadà àwọn ọlọ́kadà wọ́n lẹ́gbẹ́ àwọn aláta tí wọ́n ń lọ́ta wọ́n lẹ́gbẹ́ àwa nìkan la ní ẹgbẹ́ tó lè ẹgbẹ́ kan tó lè sọ pé nítorí náà ó wá fi àyè sílẹ̀ fún yóò dà fún yín ní ìsìn bí irú wá yẹn tí irú òfin ní wá tí ògiri ò ní wá mọ́ tó jẹ́ pé òṣèré nìkan ló máa wá òun là ń kópa ẹ̀ báyìí kọ́lọ́run kó ràn wá sí. àmín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. bàbá wa Saka abala tá a fẹ́ bọ́ sí nísìnyí òun ni ti ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín èyí tá à ń pè ní ojú abẹ tó jẹ́ pé àwọn olólùfẹ́ yín àwọn tó ní ìbéèrè wọn ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín náà àwọn yẹn náà wà níbẹ̀ ṣóyá ká sojú abẹ ń kó bàbá. orúkọ mi ni Mr. Anthony Ọbàyàn láti Surulere mo ti ń sọ̀rọ̀ ní Ògúnlànà drive now mo fẹ́ béèrè lọ́wọ́ Mr. Saka báwo náà ṣe ń kó pẹ̀lú iṣẹ́ lecturer àti theatre art time wọn náà lò tó fi ń ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ ń work hard fún wọn. béèrè ńlá. ẹ wò kọ́lọ́run ṣàánú wa gbogbo ẹ̀ Ọlọ́run ló ní àwọn olóyìnbó ní the more time you have the more time you waste. ìyẹn ni wípé bí èèyàn bá ṣe ní àsìkò sí bẹ́ẹ̀ náà ni ó ṣe fàsìkò ṣòfò sí. èmi ti mọ̀ wípé tó iṣẹ́ tí mò ń lákọ̀ọ́kọ́ ná iṣẹ́ tíátà yìí náà ni mò ń kọ́ nínú yàrá akẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ó ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe búrẹ́dì tóun náà wá ń jáde lọ sí ibi tí wọ́n ti ń ṣe búrẹ́dì tó ń ṣe búrẹ́dì yẹn ìyẹn ni pé mò ń ṣe nǹkan tí mò ń kọ́ ìyẹn kọ́kọ́ jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe wẹ̀lẹ̀mù ná. lẹ́ẹ̀kejì òun ni wípé
ibi tí mo ti ń ṣiṣẹ́ ní Adéníran Ògúnṣànyà College of Education àwọn alákòóso bẹ̀ wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń fẹ́ ìlọsíwájú fún gbogbo òṣìṣẹ́ wọn nítorí pé wọ́n mọ̀ wípé tí òṣìṣẹ́ kan bá jáde lọ tún gba ìmọ̀ kún ìmọ̀ yóò tún máa ran àwọn ọmọléèwé lọ́wọ́ nítorí náà àti wípé mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn producer àti àwọn directors gbogbo wọn pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ti mọ̀ wípé òṣìṣẹ́ ìjọba ni mí tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣiṣẹ́ yìí nínú ìgbà tá a bá gba holiday ìsinmi àbí tó bá jẹ́ òpin ọ̀sẹ̀ fún àpẹẹrẹ ní ìsìn àsìkò tá a wà yìí a wà ní ẹnu ìdáṣẹ́sílẹ̀ òun ni mo fi lè wà lé ní báyìí ṣùgbọ́n láti Monday sí Friday mo máa ń wà níléèwé láti kọ́ àwọn ọmọ tó bá ti di inú holiday ṣe mọ̀ pé iṣẹ́ wa dẹ̀ nígbà bá ti ṣe bíi 10 sílẹ̀ bíi kíní kan sílẹ̀ gbogbo nígbà tí ṣe pé kìí ṣe pé wọ́n ṣe ń rí wa lójoojúmọ́ lórí kíní ẹ̀ náà ni àwọn tí a ti ṣe tá a ti record sílẹ̀ tí tẹlifíṣàn wa ń show òun ni wọ́n ń rí. ẹ jẹ́ àtúnpadà síjú àbẹ̀. kọ́lọ́wọ́n ṣàánú wa ilé mo tún wá ní family àti wípé wọ́n ti ròyìn pé àwa tá a bá wà ní tíátà nǹkan kan a máa ń kùnà tó bá di ọ̀rọ̀ lọ́kọláya a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a kò rí bẹ́ẹ̀ àwọn dókítọ̀ àwọn ẹnjìníà àwọn àti gbogbo iṣẹ́ mi náà kálukú ló ní ìṣòro tiẹ̀ kọ́lọ́run jẹ́ á máa gorí ìṣòro wa èmi ní ìdílé tó dáa mo ti fẹ́ ìyàwó nísìn bí ọdún 15 sí 16 báyìí kò sí jà kò sí ta mo sì bímọ mo wá ní ìfọkànbalẹ̀ nítorí pé Ọlọ́run fún mi ní ìyàwó tó jẹ́ pé bí mo bá ń lé ẹmọ́ ń bá mi lẹ́mọ́ òun ò kì í lé àfè àǹfààní tó dáa jù láyé ìtọ́lọ́run lè ṣe fún yàn ni pé kó ní ìyàwó tí wọ́n jọ fi ìmọ̀ ṣọ̀kan so ọkàn mi máa ń balẹ̀ kò sí wàhálà ilé wà ń bẹ̀ ilé ìwé náà wà ń bẹ̀ ibi iṣẹ́ náà wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń lọ déédéé. ẹ jẹ́ àtúnpadà sójú àbẹ̀. Alájà Títílayọ̀ Dúpẹ́ tiẹ̀ Máyégún mo fẹ́ kí Saka fún iṣẹ́ takuntakun tó ń ṣe lórí stage inú mi máa ń dùn gan tí mo bá ń wo eré ẹ̀ ara mi máa ń ya gágá èèyàn gidi ni èèyàn ni Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ àánú òun àti ìyàwó ò ní dàrú àtàwọn ọmọ àti ìdílé ẹ̀ mo kí gan o ẹ bá mi. ẹ ṣeun o mo kí ẹ̀yin náà gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ràn wa torí tiwọn náà ni a fi wà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n èèyàn ò lè rìn kórí ó máa mì níbi tá a bá ti ṣe àṣìṣe ẹ dákun ẹ dáríjì wá ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á ní ìfẹ́ yín Ọlọ́run á ṣe ìyọ́nú sí gbogbo yín náà ẹ ṣe púpọ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun ni pé iṣẹ́ tí a bá ń ṣe ká fi lé ọmọ lọ́wọ́ ṣé kọ̀ọ̀kan nínú àwọn èso tí Ọlọ́run bá fún yín ṣé kọ̀ọ̀kan nínú wọn ṣé wọ́n ń gbé ìgbésẹ̀ tẹ́yìn ń gbé? orí kan nínú wọn tó ń gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùkọ́ àwa ní ìgbàgbọ́ wípé a gbọ́dọ̀ sọ pé dandan nǹkan tí àwa ṣe ni àwọn ọmọ wa gbọ́dọ̀ ṣe nǹkan tí ọkàn wọn bá ṣe Olúwa Ẹlẹ́dàá ló ti dá kálukú ó sì mọ nǹkan tó máa dà láyé tó bá jẹ́ pé ìkankan nínú wọn fẹ́ ṣe ọ̀dà tẹ́kànkan ò bá dì fẹ́ ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe ọ̀dà èmi rí ni mo ti ṣetán láti ṣe ìgbárùkù ti ọmọ mi kankan nínú wọn iṣẹ́kíṣẹ́ tí ò bá ti jẹ́ iṣẹ́ tó máa dá ìtìjú àti ohun tí ò dá sílẹ̀ láwùjọ gbọ́ sọ́hun ni bí àṣà àwọn olóyìnbó. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tá a mọ̀ ní ìsìn àwọn náà látún ti ń rí tí wọ́n ń kópa nínú òṣèlú ṣé ẹ̀yin náà ti darapọ̀ mọ́ ni àbí ẹ̀ ń gbà lérò láti di òṣèlú? tí máa gbà lérò bí mi àmọ́ ohun tí ó máa ṣẹlẹ̀ lọ́la o ṣùgbọ́n bí mo ṣe wà báyìí òṣèré ni mí ìyẹn ò ní ṣòṣèlú kọ́lọ́run dákun kó lọ́rẹ̀ mi wa. àmín. ká tó kúrò ní abala yìí
mo fẹ́ bi yàtọ̀ sí àwọn ọmọ tí ẹ̀ ń kọ́ ní ilé ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá nídìí iṣẹ́ tíátà bíi tiyín àwọn ni wọ́n ti dá ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n ń kọ́ àwọn ọmọ ṣé ẹ̀yin ní ẹgbẹ́ kankan? Mi ò lẹ́gbẹ́ torí pé olùkọ́ ni mí mi ò gbọ́dọ̀ tún gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba òfin wà wípé a gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ iṣẹ́ mi lẹ́yìn iṣẹ́ ìjọba tí eléyìí tí mo máa ń ṣe lórí móhùnmáwòrán àti sinimá yẹn àràpà nǹkan tí mò ń kọ́ àwọn ọmọ níní ṣùgbọ́n tí mo bá wá dá ilé iṣẹ́ mi sílẹ̀ ìyẹn lòdì sófin. ìyẹn lòdì sófin. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Afeez Oyetoro ṣé ìbéèrè lẹ́yìn ní fún wọn ni ẹ fẹ́ gbóríyìn fún wọn ni ẹ fẹ́ fi ẹ̀bùn ránṣẹ́ sí wọn pàápàá ni ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ máa fi ìbéèrè yín kẹ́ ẹ máa fi oríyìn tẹ́ fẹ́ fún wọn kẹ́ ẹ máa fi ránṣẹ́ bó dẹ̀ jẹ́ bùn náà ni ẹ̀yin ẹ ṣáà fi ránṣẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè gbogbo ibi tẹ́ ẹ bá gbégbà àjẹkù yìí wọ́n máa yé wọn mo dẹ̀ mọ̀ pé tá a bá tún pè yín lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn-ún ẹ máa jẹ wà níhò. lẹ́ẹ̀kẹwàá alágbára Ọlọ́run ẹ ṣeun. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Ìrètí Ọ̀sàyẹmí ètò Gbajúmọ̀ lẹ̀ ń wò lórí ètò yìí ẹ rí oríṣiríṣi àwa gbajúmọ̀ ẹ ní ẹ̀tọ́ láti béèrè gbogbo ìbéèrè tó bá wù yín nípa wa àwa wà ń bí gbogbo ìgbà tẹ́ bá ti ń béèrè a máa wá a máa dá yín lóhùn ètò ní Gbajúmọ̀ ẹ má fọwọ́ kàn o ẹ ṣáà máa wò lóòrèkóòrè ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi. kú wa tó tónu bàbá wa. adúpẹ́. abala oríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ òun ló wà lórí ètò yìí ìkan la ti filẹ̀ yìí ibòmíì la fẹ́ wọ̀ eléyìí tá a wá fẹ́ wọ̀ yìí kí ló dé tẹ mo ti mọ̀ pé ká mú béèrè ló kù. ẹ wá jẹ́ ń bí yín kàtẹ́ tó mú béèrè kí ló orúkọ abala yìí. orúkọ sóò láyà àbẹ̀rẹ̀ nǹkan ni. mo máa ń wò. dáadáa ìbéèrè mélòó lẹ láǹfààní àti mú. ìbéèrè 3 péré. ló bá tán kí la wá tún sọ abala sóò láyà òun ló kàn báyìí gẹ́gẹ́ bẹ́yìn náà dẹ̀ ṣe sọ ìbéèrè 3 lẹ láǹfààní àti mú ó yẹ mu. Èní, èjì, ẹ̀ta. Ìbéèrè kẹẹ̀ẹ́dógún tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín. Tí Yorùbá bá ní bàtà ọ̀rọ̀ ti jákùn kí ni ìtumọ̀ ẹ̀? Bàtà ọ̀rọ̀ ti jákùn. Bẹ́ẹ̀ni. Bàtà ọ̀rọ̀ ti jákùn. Ìyẹn ni pé ọ̀rọ̀ ti lójútùú. Ìyẹn ni wípé ọ̀rọ̀ ti dàrú. Ìyẹn ni wípé tó bá sọ pé bàtà ọ̀rọ̀ ti jákùn. Akèrèpè ní òtún ti á. Bàtà ọ̀rọ̀ ti jákùn. Ìyẹn ni wípé ká má wulẹ̀ ṣe apẹpẹ mọ́ gbogbo ohun tá à ń ṣe yẹn náà ó ti para ó ti ṣe kíní ara ẹ̀. ó ti gba sùúrù kò ṣeé kánjú sọ mọ́ ṣé kí n fún yín yẹn ní báyìí. ẹ ṣeun. ìbéèrè 16 tó jẹ́ ìkejì tí màá bí yín asín òbúkọ àti ẹ̀tà kí ni nǹkan tí ó pa wọ́n pọ̀? Òórùn ni. Asín a máa rùn. A máa rùn. Ẹ̀tà máa rùn. Ẹ̀tà máa rùn. Òkọ náà máa rùn. Òkọ náà dẹ̀ máa rùn. Níbi tí òkọ tiẹ̀ burú dé mẹ́rin bá fi ṣe ọbẹ̀ báyìí òórùn yẹn. A tún yí ìhàn nínú ọbẹ̀ yẹn. Wọ́n á ní òbúkọ dé òórùn dé. Ìbéèrè 14 tó jẹ́ ìkẹta ẹni bá tan mọ́ ni là ń pè lẹ́bi ẹni irú àwọn èèyàn wo là ń pè ní aláàárò? Wọ́n ní ará ilé mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn a lè fi wé alárò lásán. Alárò lásán ni ẹni tí ò tan mọ́ ni ẹni tí ò tá a mọ̀ rí tí ìṣe bí wa kò jẹ́ pé nínà.
ṣé lóòótọ́ ẹ múra abala yìí wá ni torí mo rántí ìgbà àkọ́kọ́ tẹ wá mélòó lẹ gbà nù béèrè yẹn náà. ẹyọ kan àtààbọ̀ ẹ wá bá mi fi ẹ wá bá mi pàṣẹ ọ wá jẹ́ méjì àti. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin gẹ́gẹ́ bí olùkọ́ àwọn aláìmọ̀ kan torí nǹkan tèmi máa ń pè wọ́n nìyẹn àwọn ní bóyá bí ọdún mẹ́wàá kan sẹ́yìn ní sísìn wípé èdè Yorùbá ó máa parun. kò lè parun Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó parun torí pé nǹkan táwọn olóyìnbó ń pè ní awareness ti dé àwọn míì wà náà tó jẹ́ pé wọn ò jẹ́ kọ́mọ wọn sọ èdè wọn mọ́ ṣùgbọ́n ìwádìí ìjìnlẹ̀ ti sọ fún wa wípé ọmọ tí a bá fi èdè abínibí ẹ̀ kọ́ tó bá ti di ọjọ́ iwájú ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú àwùjọ àti achievement ẹ̀ ó máa pọ̀ gan ju ẹni tí a fi èdè tí àti wípé mo tẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwọn òbí wa tẹ́ni tàgísà ń ta tán wọn nílà náà ní wọ́n ní ọmọ àgbẹ̀ òun náà ní èpo oṣù ọmọ wèrè náà ní àgísà kọ́lọ́hún Elédùmarè kó ṣàánú fún wa ni ní ìsín àwọn èèyàn wa náà ti rí wípé èdè wa yìí tí a bá ṣọ́ra ó lè pòórá ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ ó pòórá nítorí pé nílé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní ìsín àti ń ṣe cultural day àti wọ́n ti ń sọ pé Yorùbá nípínlẹ̀ Èkó ó dàbí pé gómìnà wa kan ti sọ wípé Yorùbá language èdè Yorùbá gan bí a ti mú èdè Gẹ̀ẹ́sì náà ni a gbọ́dọ̀ máa mú nílé ìwé èmi rò pé pẹ̀lú gbogbo yẹn pẹ̀lú àwọn ọba aláyé gbogbo bíi Ọọ̀ni of Ifẹ̀ àti gbogbo àwọn ọba aláyé àtàwọn bàbá wa gbogbo náà wọ́n ti bẹ̀rẹ̀ sí máa jẹ́ kí a máa mọ̀ wípé so àwọn ìgbésẹ̀ yẹn mi rò pé ní agbára Ọlọ́run gbogbo wa náà ká múra sí èdè wa ò ní parun. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá wa gẹ́gẹ́ bí olùkọ́ iṣẹ́ yín ó jẹ mọ́ ká kọ́ bí wọ́n ṣe ń ṣeré bí wọ́n ṣe ń kọ̀wé eré bí wọ́n ṣe ń kàwé eré àwọn ètò tó yẹ kán tò kí wọ́n tó ṣeré ijó ìlù gbogbo ẹ̀ ló wà nínú ẹ̀ tí n bá wá pè yín sí pé bàbá wa Afeez o ẹ jọ̀ọ́ o mi ìtò gbé yín dìde o àmọ́ ẹ ṣáà kàn tí ẹ wo tó láwọn olólùfẹ́ yín kẹjẹ́ ká jọ fẹsẹ̀ rajó ṣe máa jẹ́ mi níhò. bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́n ṣàánú fún wa mo kàn wọ́n pé obìnrin mọ̀ jójú ọkùnrin lọ ni. ó dá abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ó yá ẹ gbóhùn sókè. Olúwa ṣeun amúlùdùn ni wá aláyọ̀ ni wá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ìkorò ò ní bálé ayé wa àní rí dààmú àní rí bànújẹ́ ijó tèmi àti yín jó sánsì lálẹ́ ni tó kọ. olóyè ká má tún pé olóyè mọ́ torí kéńgé ni à ń pè wọ́n báyìí ọba nínú orin Sunny Adé. kí ni wọ́n wá pe àkọlé àwo yẹn. èmi ò mọ àkọlé ẹ̀ mo rántí pé ńgbà kan wà nínú mọ́tò mi tí mo rí but mo ti gbàgbé ẹ̀. òun ni wọ́n pè ní let them say
let them say bẹ́ẹ̀ ni. Bàbá wa Afeez Oyetoro gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ mo ní ọgbọ́n púpọ̀ òun la máa rí kọ́ láti ẹnu yín Ọlọ́run dẹ̀ gbà ó jẹ́ bẹ́ẹ̀ adúpẹ́ wípé a pè yín ẹ jẹ́ wa níhò láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn iléeṣẹ́ April Ventures tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo wa mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. tó ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Alájà yẹn àdúpẹ́ lọ́wọ́ Alájà tó iléeṣẹ́ yín ò ní jóná o ẹ ṣe àdúpẹ́ agbára Ọlọ́run àbùkún ni Ọlọ́run á máa ṣe April Venture náà tí ẹgbẹ́ wa wá sórí ètò àdúpẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ètò yìí ò ní kú yóò sì máa ga lọ síwájú sí i ní ẹ gbà mí láàyè kí n tún wá ṣe mo dúpẹ́ fẹ́ nìkan ìyàwó mi ni Ọláìdé Láìdé o ṣé o torí pé aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ni ó ṣe ọkọ àdúrótì torí ńgbà míì téèyàn ò bá sí ńlé ẹlòmíì tí ò bá sí ńlé báyìí ọkàn rẹ̀ ò ní balẹ̀ bẹ́ẹ̀ lòmíì bá ti parí iṣẹ́ tán àti lọlé ìjáyà ni tí n bá kó lé ọkàn mi á balẹ̀ tí n bá ń lọ sílé mò ń lọ sílé ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ní yà wá o gbogbo yín náà gbogbo ẹni tó bá dẹ̀ ní àṣìṣe kan àbí nǹkan kan lórí ìṣòro lórí lọ́kọláya Ọlọ́run Elédùmarè á bá wa ṣẹ́tù ẹ̀ ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ inú mi dùn gan láti wà pẹ̀lú yín àdúpẹ́ a máa túbọ̀ rí yín bá ẹ ṣe gan ni. ní báyìí afẹ́fẹ́ àdàgbà ètò tèmi afẹ́fẹ́ rọ̀ òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà ọ̀nà fún kò gbà wá láyè èmi ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀ yìí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.